káàbọ̀ sórí ètò wa tòní lórí ibùdó ìtàn la wà ní Yorùbá Tales TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni tó bá máa dáhùn àwọn ìbéèrè wa yìí, ẹ jẹ́ ká dáhùn àwọn àlọ́ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sí ojú kan náà ká lè gba ẹ̀bùn kékeré yìí. Ẹ̀kíní, wọ́n ní kí n mú wá mo mú wá, wọ́n ní kí n dá padà n ò lè dá padà, kí ni o? Ẹ̀kejì, arẹwà obìnrin láàrin ẹ̀gún, kí ni o? Ẹ̀kẹta, ajókòó ó jókòó, adìde ó dìde, alẹ́ kò sì lọ o, kí ni o? Ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Mò ń bọ̀ ná. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a bọ̀ sí abala kejì orí ètò wa. Ìtàn wa tòní ó dá lérí àwọn arákùnrin méjì kan tí à ń pè ní Oyèlékè àti Oyèlákin. Ní ìlú kan tí à ń pè ní ìlú Ajé ni wọ́n ti fẹ́ yan àwọn olóyè tuntun. Oyèlékè àti Oyèlákin sì pẹ̀lú àwọn olóyè tuntun tí a fẹ́ yàn. Àwọn arákùnrin méjì yìí wọ́n rò ó ní ọkàn ara wọn láti mú inú ara wọn dùn kí wọ́n sì ṣe bí ènìyàn dáadáa lójú àwọn olóyè tó kù àti àwọn aráàlú kí ọjọ́ ayẹyẹ ìwúyè wọn tó pé. Ni wọ́n ti rò ó nínú ọkàn wọn pé àwọn ó wọ aṣọ aláràǹbarà èyí tí a ṣe sílẹ̀ láti lè máa wọ̀ fún irú àwọn ayẹyẹ báyìí. Wàhálà ibẹ̀ sì ni wípé kò sí ẹni tó ní irú aṣọ yìí láàárín àwọn méjèèjì. Bẹ́ẹ̀ ni àwọn alábàágbé wọn náà sì ní. Lẹ́yìn ọba ìlú, ọ̀túnba nìkan ló tún ní irú aṣọ yìí o. Àwọn méjèèjì sì pinnu pé àwọn ò lọ sí ilé ọ̀túnba láti lọ yá aṣọ yìí. Oyèlékè ló kọ́kọ́ délé ọ̀túnba. Nígbà ó débẹ̀, ó bá ọ̀túnba níbi tọ́túnba ti ń jẹ iyán tó fẹ́lẹ́ bí etí àti ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ike ògùrọ̀ tó gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ǹjẹ́ ni Oyèlékè kí ọ̀túnba pé ọ̀túnba kẹ́ ẹ pẹ́ o. Ó ní ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tí mo fẹ́ wá bá yín sọ. Ọ̀túnba dáhùn pé Oyèlékè, áwù, ọ̀rọ̀ náà ti ṣe pàtàkì tó tí o ò wá lè bá mi jẹ nínú oúnjẹ mi yìí. Kí Oyèlékè tó dáhùn ni ọ̀túnba ti pe ọmọ ọ̀dọ̀ rẹ̀ nínú ilé. Ló ní Àjíkẹ́ o, jọ̀wọ́ bá mi ṣe ìpèsè oúnjẹ bí irú tọ̀dọ̀ mi yìí kó o gbé wá fún ọ̀rẹ́ mi dáadáa tó wà níta o. Ǹjẹ́ kí wọ́n tó gbé oúnjẹ náà dé, òórùn oúnjẹ ti bu Oyèlékè ní ìwò imú tí kò sì lè wí ohunkóhun. Wọ́n gbé oúnjẹ dé iwájú Oyèlékè. Oyèlékè sì tọwọ́ bọ̀ ọ́, ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ. Nígbà Oyèlékè jẹun dédajì, Oyèlákin bá dé o. Ló kí ọ̀túnba ló sì wí pé ọ̀túnba kẹ́ ẹ pẹ́ o, ẹ káàsán o. Ọ̀rọ̀ kan ló mà ṣe pàtàkì tí mo torí ẹ̀ wá rí yín o. Bẹ́ẹ̀ ni ọ̀túnba tún wí pé ọ̀rọ̀ náà ti ṣe pàtàkì tó o wá lè bá mi jẹ nínú oúnjẹ mi yìí. Ṣé ìwọ ò mọ̀ pé àdájẹ ò dùn bí àjọjẹ ni? Bẹ́ẹ̀ ni Oyèlákin sì dáhùn pé ọ̀túnba, ọ̀rọ̀ tí mo torí ẹ̀ wá ìṣe kókó gan-an ni. Oúnjẹ sì lè dúró báyìí ṣùgbọ́n ohun tí mo bá wá kò lè dúró rárá. Bẹ́ẹ̀ ni ọ̀túnba sì wí pé sọ ọ́ jẹ́ á gbọ́. Ni Oyèlákin dáhùn pé ọ̀túnba, ǹjẹ́ ẹ lè yá mi ní aṣọ ayẹyẹ yín tó dára jùlọ tó sì wọ́n tí gbogbo aráàlú fẹ́ràn lára yín tẹ́ ẹ bá ti wọ̀ ọ́? Bẹ́ẹ̀ ni ọ̀túnba dáhùn pé bẹ́ẹ̀ ni mo lè yá ọ. Ni ọ̀túnba á súré pé Àjíkẹ́ nínú ilé èyí tí í ṣe ọmọ ọ̀dọ̀ rẹ̀. Àjíkẹ́ o, sáré lọ sí inú ìyẹ̀wù mi kó o wo ibi tí à ń kó àwọn aṣọ olówó iyebíye sí. Kó o bá mi wọ aṣọ ayẹyẹ mi tó dára jù tó sì wọ́n kó o bá mi gbé wá. Bẹ́ẹ̀ ni Àjíkẹ́ gbé aṣọ náà dé ló gbé ilé ọ̀túnba lọ́wọ́. Ọ̀túnba gbé aṣọ náà ó sì gbé e fún Oyèlákin. Oyèlákin sì dúpẹ́ lọ́wọ́ ọ̀túnba púpọ̀ púpọ̀. Ọ̀túnba ẹ mà ṣeun gan ni, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Bẹ́ẹ̀ ni Oyèlékè fò dìde tó sì wí pé áwù ọ̀túnba, ohun tí mo torí ẹ̀ wá nìyí. Nítorí aṣọ yìí gangan ni mo ṣe wá. Èmi ló wá dé tẹ́ ẹ wá gbé ilé Oyèlákin lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ọ̀túnba sì dáhùn wípé
nígbà Oyèlákín débí ohun tí Oyèlákín béèrè nu, ṣùgbọ́n ìwọ fi oúnjẹ sí òkè ìṣòro tirẹ̀. Ní báyìí ó ti wá pẹ́ jù o, torí n ò ní irú aṣọ yìí mìíràn mọ́ o. Bẹ́ẹ̀ ni Oyèlékè fi ilé Ọ̀túnba sílẹ̀ tó sì ń lọlé pẹ̀lú ìbànújẹ́ nínú ọkàn rẹ̀. Bó ti ń lọ ni Ọ̀túnba ń wò ó tó sì mí kanlẹ̀ wípé eléyìí yóò kọ́ ọ lọ́gbọ́n lọ́jọ́ mìíràn pé ohun tó bá ṣe pàtàkì sí ọ jùlọ òun ló mú gẹ́gẹ́ bí òkè ìṣòro rẹ̀. Ìtàn yìí kọ́ wa pé ilé ayé yìí oríṣiríṣi ló wà níbẹ̀, ṣùgbọ́n ibi tá a bá ń lọ là á kọjú sí. Ẹni tí a bá nájà là á wò, a kì í wariwo ọjà. A ní rí jù báyìí lọ fún tòní. Orúkọ tèmi ò sì yí padà, Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi ohun tí ẹ̀yin kọ́ nínú ìtàn yìí sínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún àwọn ọ̀rẹ́ yín, àwọn ẹbí yín àti ojúlùmọ̀ pé kí wọ́n máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ ṣeun púpọ̀ o, ó dìgbà o.